À ń bọ̀ o, à ń bọ̀, à ń bọ̀ o, à ń bọ̀. Níṣe lọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni à ń bọ̀ o, à ń bọ̀ o, à ń bọ̀, à ń bọ̀ o, à ń bọ̀. Níṣe nílẹ̀ Yorùbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni à ń bọ̀ o. Orin tí àwọn báńdíìtì ń kọ báyìí báyìí rèé. Ẹ gbọ́ bí gbogbo ọmọ Yorùbá ẹ wá wo àwọn fídíò yìí. Tẹ́ ẹ fi mọ̀ wípé tó máa ń sọ pé nǹkan kan bá wà lẹ́yìn Gàù, níṣe ló dàbí pé ìran Yorùbá ti wọ̀. Báwo la ṣe débẹ̀? Báwo la ṣe wọ̀? Ọ̀nà wo ló gbà dé? Gbogbo ẹ̀ lẹ́ farabalẹ̀ tẹ́ gbọ́ lórí ètò lónìí. Ẹ wo bí máa fi fídíò díẹ̀ hàn yín, ẹ sì gbọ́ wọ́nrẹ́wọ́nrẹ́ lẹ́nu mi báyìí láti pín ní gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá. Báwo la ṣe ṣubú? Àwọn wo ló wà ní ọ̀rọ̀ wa? Tó fi di pé wọ́n ń kọ lẹ́tà, tó fi di pé àwọn kábíyèsí ìtúwò làwọn kábíyèsí wa ti pa, tó lòdù ọ̀rọ̀ bá dé ẹja bára wa sọ. Bẹ́ẹ̀ ni orin tí wọ́n ń kọ wọlé nìyí, tí wọ́n sì gbé kí wọ́n gbé agbára wọ̀ ní tòótọ́ lóòótọ́ mo wí fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bíbélì. À ń bọ̀ o, à ń bọ̀. Ṣé wọ́n ti máa wọlé báyìí? Ojú iná, ojú omi. Iná tí ọba lẹ́ni lẹ́yìn ni ò ní gòkè odò. Iná wọn ti lẹ́ni lẹ́yìn, wọ́n ti gòkè afárá. À ń sọ pé kòró ni, ó ń dò òyìnká ni. Kòró wá kò kàn wá. Òkè Ọya lọ́hùn-ún ni wọ́n ti ń bára wọn fà á. Àwọn ara wọn ni àṣà ìbára wọn jà. Kò lè dọ́dọ̀ tiwa níbí. Ṣe bí orin tí àwa ìran Yorùbá tá a wà ní ìsàlẹ̀ Ọya ń bí báyìí tá à ń kọ nígbà kan nìyẹn. Wípé kò lè dọ́dọ̀ wa, ọ̀rọ̀ Boko Haram, ọ̀rọ̀ báńdíìtì, ọ̀rọ̀ jihadi, ọ̀rọ̀ kìíní kan, wọ́n ní tí gbogbo nǹkan tí ìbá àjọmọ́ ogun, à ń sọ pé kọ̀ọ̀kan wá, kò lè dọ́dọ̀ wa torí pé kò lè fo òkè odò síbí yìí. A ti gbàgbé pé iná tí ò sí, èèyàn tí ò sí lẹ́yìn iná, òun ni ọ̀jẹ́ kó lè gòkè odò. Àmọ́ ní kété tí èèyàn bá ti wà lẹ́yìn iná, ó ní dandan yóò fò yóò sì gòkè odò. Bí eré bí àwàdà, iná òkè Ọya tí ó ń jó lọ́sọ́ sí ta ní ò lè kàn wá. Ó ti fò, ó ti dọ́dọ̀ wa, ó ti farabalẹ̀ báyìí. Bí àwàdà bí eré, òun làwọn aráàlú Oríire local government ní ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n pè é. Kó sì tó dé ọ̀dọ̀ àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí láti ń pariwo pé àwọn aráabí yìí ń bọ̀. Pàápàá ní kété tí wọ́n ti kúrò ní Benue, tí wọ́n wọlé sí Niger, tí wọ́n gbàbẹ̀ tí wọ́n bọ́ sí ìlú Kwara, àti sọ àti ń pariwo ẹ̀. Àmọ́ arúfúnni ká tó dá ní àgbà àjàkadì. Ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí, ẹ dákun tá a bá pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bá a bá pè ní wòlíì ṣé ò tó bẹ́ẹ̀, bá a bá pè ní ṣéwù àlùmọ̀ ṣáwù àbíkílẹ̀ ń pè wọ́n ṣé ò tó bẹ́ẹ̀ lọ, bá a bá wá pè ní Ifá Ọ̀rúnmìlà Ọ̀gbọ́nmọlẹ̀kùn, àtúrí ẹni tí ò sunwọ̀n ṣe ìjà àṣìṣìnà. Bàbá yìí ti pariwo yìí ọjọ́ pẹ́, kì í ṣe wọ̀nba ọdún 2-3 sẹ́yìn pé ẹja lé àwọn aláàbí lọ. Lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ẹ wojú ayé àbẹ̀ ráyé. Ẹ wo bí àwọn agbésùnmọ̀mí ṣe wọlé sí ilẹ̀ Yorùbá pẹ̀lú ìrọ̀rùn. Wọ́n bẹ̀rẹ̀ láti Kwara. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, gbogbo ìgbà ojúmọ́ kan ọ̀fẹ́ máma kí wọ́n má mú yẹn balẹ̀ nípínlẹ̀ Kwara. Ọ̀fẹ́ dàbí pé kò fẹ́ sí ọjọ́ ọ̀hún tẹ́nìkan ò ní tí ò ní páyé nílẹ̀ Kwara àbí kí wọ́n jí wọn gbé lọ. A sì ń pariwo fún àwọn ọ̀ràn bàbá wa pé tó, ẹ̀yin bàbá yìí ẹ bá já múra, ẹ̀yin gómìnà ẹ bá já dira. Ẹ wo bí wọ́n ṣe wọlé sí Kwara tí wọ́n sì wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n kàkà kí àwọn ọba wọn múra, ẹ dákun iṣẹ́ wo lẹ̀ ń ṣe náà sá? Ẹ̀ ń jà sóyè, ọba ó dájọ́, ilẹ̀ á béèrè.
ẹ wojú ayé àbẹ̀ráyé, ẹ wo bí àwọn bandit bí wọ́n ṣe ń wọlé sílẹ̀ Yorùbá báyìí. Bẹ́ẹ̀ àwọn ọ̀dọ̀yọ̀ kan máa sọ wá ní kí wọ́n máa bọ̀ wé kò mú ní ẹ gọ̀dú. Ìlú tí wọ́n lè wọ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n ṣiṣẹ́ àṣeyọrí jù òun nípínlẹ̀ Èkó. Àwọn èèyàn nírọ́ ni ẹbí ní ẹgbẹ́ jì. National Park tí wọ́n àtáàkì nípínlẹ̀ Ọ̀yọ́, Old National Park táwọn ará bíi tí wọ́n kọlù nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ rò pé kékeré ni? Rárá. Tí wọ́n pa àwọn èèyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé ìyẹn la rí kọ́lẹ̀ wípé tó wọ́n pa wọ́n mú balẹ̀ ní àwọn ọ̀dọ́kùnrin yìí tí wọ́n protect heritage wa, ohun ní ilẹ̀ Yorùbá. Ẹ dákun, ìwàásù wo la fẹ́ ṣe fún ẹni tí kòkó pààyè ẹ̀jẹ̀? Ìwàásù wo la fẹ́ ṣe fún àwọn ìran àwọn wọ̀nyí, àwọn bàbá tí àwọn ọmọ tí àwọn bàbá yìí fi sílẹ̀, àwọn ìyàwó wọn? Nígbà tí ó sì jẹ́ wípé a sọ pé a ní ẹ̀ṣọ́ aláàbò, àwọn náà ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n. Forest guard láìpẹ́ yìí la gbọ́ pé tó ìjọba fún wọn láṣẹ, ó fún wọn lágbára. Mo sì ti sọ láìmọye ìgbà pé ìgbà táwa kéré àwọn ará bí yìí wà tí wọ́n rìn káàkiri tí wọ́n sì ń wọ igbó. Bó tiẹ̀ jẹ́ wípé nírú àkókò tá a sọ̀rọ̀ ẹ̀ nígbà yẹn lọ́hùn-ún, bí kí wọ́n máa lọ di àwọn bàbá wa lọ́wọ́ mú wípé wọ́n pẹ̀rẹ̀ Ọ̀yà, wọ́n pẹ̀rẹ̀ ehoro, wọ́n pẹ̀rẹ̀ ìgalà, wọ́n gbọ́dọ̀ fúnjọba lówó. Àbòsí ti dáyé kìí ṣàná, kápúrọ́ káfọpọlọ jẹun ti dáyé kìí ṣe jẹta, tí wọ́n parọ́ mọ́ ìjọba débi pé táwọn bàbá wa bá dẹ̀gbẹ́ lọ tí wọ́n bá pa ẹran ẹ̀gbẹ́, wọ́n bá ti gbọ́ páwọ́ ogun bẹ̀ wọ́n á kó gbogbo ẹran ẹ̀gbẹ́ òde tí àjà. Ní ìsìn ẹ wo bí wọ́n ṣe pa wọ́n lásìkò yìí tí ó tẹ̀ wá jẹ́ wípé wọ́n ní ìbọn gidi lọ́wọ́ tó yẹ kí ìjọba ó fún wọn ní ìbọn gidi, ohun tó tó jagun. Náà wọ́n ti wọnú Ọ̀yọ́ báyìí láti Ògbómọ̀ṣọ́. Ẹ sì mọ̀ yí pé igbó tó so Kwara pọ̀ àti Pàlàríwó bẹ́ẹ̀ ló ṣe sọ̀rọ̀ àdí ilẹ̀ Yorùbá pátá. Bẹ́ẹ̀ ló ṣe wọ Ògbómọ̀ṣọ́, tọwọ́ Ọ̀yọ́, ọwọ́ Kwara, Ṣakí, títí tó fi lọ wọ bọ́dà báyìí. Náà àwọn aráabí kọ lẹ́tà sí ìlú Ṣakí wípé àwọn ń bọ̀. Ẹnìkan sọ wípé lóòótọ́ ni ìwé tí wọ́n kọ, èmi ní àwọn bádìtì kọ́ lọ́kọ̀wé, àwọn security tó wà lọ́kọ̀ ìwé, torí wọ́n ń retí nǹkan tó yẹ kí ìjọba ó ṣe àti ẹ̀yin ọba tẹ́wà lágbègbè yìí. Bẹ́ẹ̀ o lè tọ́kọ lẹ́tà sí síríìtì káwọn bọ̀, o lè kọ́ security síríìtì lọ́kọ lẹ́tà, torí ìyà tẹ́ ẹ fi ń jẹ wọ́n kẹ́ ẹ lè mọ̀ nígbà ẹ bá ti gbọ́ pé kò sẹ́ni tí ó gbọ́dọ̀ ọkú ẹ̀ tí ó dúró. Tẹ́ ẹ bá ti gbọ́ pé adigunjalè bọ̀ wá sọ́dọ̀ yín, ẹ dìde lọ́gán, ẹ bẹ̀rẹ̀ sí ní tamọ́ra. Ìdí nìyí, kí ni ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbé lórí Ṣakí lọ́wọ́lọ́wọ́ báyìí àti Ọ̀yọ́? Ní báyìí ìròyìn tẹ̀ wá lọ́wọ́ pé ni wọ́n ti mú àwọn kan nínú igbó nípasẹ̀ ìtiraka àwọn Àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù. tó ẹ̀yin kálẹ̀ títà sọ pé kò kàn yín, kò ṣe kò pé ẹ máa pe alálẹ̀ dà, ẹ pè wọ́n ní ìsìnkú tó pẹ́. Ẹ tètè ránṣẹ́ sí àwọn alálẹ̀ tó bá jẹ́ pé ipá àwọn sójà ọ̀ka wọn mọ́, ipá ọlọ́pàá ọ̀ka wọn, DSS àwọn ọ̀tẹ̀ rẹ̀ nìkan mú ju ọmọ yahoo, àwọn amúyí tó sọ̀rọ̀ lórí ìkíní tó bújọba, àwọn ọ̀dọ́ máa ń lé káàkiri, àwọn tó kówó jẹ, EFCC, gbogbo ẹtí wà fully armed.
ṣó di dandan ká gbé mọ́ lọ mú ọmọ yahoo nígbà tó wọn ò gbé mọ́ lọ́wọ́? Ẹ kúkú kó èròjà àti yẹn kẹ́yìn oko fún àwọn tó gún jà. Now ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin làdúgbò àkókò ẹ ló dé báyìí. Gọ́vnà Ṣèyí Mákindé, níbi tọ́rọ̀ gbé bá dé ìrìn àjò ọdún 6 tó kọdún 2 tó fi ká àṣà ẹ tó máa lọ, ǹjẹ́ ìjọba yóò ti dojú báyìí? Ǹjẹ́ ó yẹ kó kíyèsára àwọn tó ń bá ṣọ̀rẹ́ tó ń bá jà, ẹni tó ń bá ṣọ̀rẹ́ àtàwọn tó ń bá jà? Torí ká má tanra wa jẹ, tó máa sọ pé kéèyàn ó ṣiṣẹ́ lórí ètò ààbò nínú gómìnà pàápàá nípínlẹ̀ Yorùbá, ọmọ Mákindé gbìyànjú. Ó ṣe jẹ́ tó jẹ́ pé wọ́n wá dìwé tí wọ́n ṣe wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí, ó ti wá kó ní kékeré, ó ti wá di nǹkan ńlá. Ó ti wá di ojúmọ́ ní àwọn agbésùnmọ̀mí wá wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́, àwọn ti gbéra, wọ́n ti lọ rí Sàtánà Òṣókótó, wọ́n ti lọ rí Ẹ̀mẹ́ Àlọrin. Àdẹ̀yìnbọ̀ àdẹ̀yìnwá àdẹ̀yìnbọ̀, àlọ́rí Ẹ̀mẹ́ Àlọrin, àlọ́rí Sàtánà Òṣókótó, àlọ́rí gbà àlọ́ráwo. Ẹ̀wù tí ń ṣẹlẹ̀ lọ́yọ̀ báyìí. Ẹ̀yin kábíyèsí, ṣé ẹ gbàgbé ìdí tí ẹ fi wà lórí àpèrè ni? Mo ń fa gbogbo yín àsìkò yín pé gbogbo ẹ̀yin kábíyèsí tẹ́ wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, kì í ṣe ìlú Ọ̀yọ́ nìkan là ń sọ̀rọ̀ ẹ̀ báyìí. À ń sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí ogun báńdíìtì bá ti lè rí fi tètè múlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ gbàgbé ìlú ilẹ̀ Yorùbá tó kù. Gbogbo wóróworó tí wọ́n sọ pé ẹ máa bọ̀ wéko, ìrọ̀lẹ́ pa fúnra yín. Torí láàrin ọlọ́pàá tó wà lẹ́kọ̀ọ́, mọ́là lọ́pọ̀ ńbẹ̀, sójà Fúlàní lọ́pọ̀ ńbẹ̀, mẹ́sàn-án ẹ̀. Nílẹ̀ tí ò ṣe lè kó, Olúwo òun tó kó àwọn ẹ̀ṣọ́ aláàbò jọ nípínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún, tí Ọ̀ọ̀nìrìṣà gbọ́dọ̀ mójútó. Ó tún kó àwọn Fúlàní sáàárín àwọn security. Torí tí gbogbo yín bá dákẹ́tẹ́ ní ọ̀kan yìí, àkàndínlé. Ṣé ọgbọ́n lè jí gbé lọ́lá lálẹ́ pa? Bí wọ́n gbé yín ó bínú àwọn ọmọ yìí. Tẹ́ ẹ bá ti dákẹ́tẹ́ ní ọ̀kan yìí, ẹ̀yin kábíyèsí wa, tẹ́ni ò séyìí ọkàn yìí bẹ̀. Wọ́n ti wọlé sí ìlú Ṣakí báyìí pẹ̀lú bágínẹ́tù àti irinṣẹ́ tó dáa. Àwọn tó sì jẹ́ kí ni ká pè wọ́n, àwọn ẹ̀ṣọ́ aláàbò ojúlọ alákànfí ṣọ́rí tí wọ́n ń rìn káàkiri ti jẹ́ kó yé yí pé àwọn aráàlú yìí ti wọlé tí ò sí ní kékeré. Ni wọ́n fi ń kọ lẹ́tà pẹ̀tò, à ń bọ̀ o, à ń bọ̀. Níṣẹ́ ni Ṣakí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, à ń bọ̀ o, à ń bọ̀ o, à ń bọ̀. Níṣẹ́ l'Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, à ń bọ̀ o, à ń bọ̀ o, à ń bọ̀. Níṣẹ́ nílẹ̀ Yorùbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, à ń bọ̀ o. Wọ́n fẹ́ máa kó jìnnìjìnnì bolẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ máa dalẹ̀ Yorùbá ní wàrúwàrú. Kò sì sídìí méjì. Ìdí ni pé àwọn tó yẹ tó jẹ́ aṣíwájú wa nílẹ̀ Yorùbá, wọn ò fọwọ́sowọ́pọ̀, wọn ò wà níṣọ̀kan. Pàápàá jùlọ àwọn ọba wa, gbogbo ìgbà ìjà ni wọ́n bára wọn jà. Ìjà ìmí jù ọ́, ìwọ ojú mi. Èmi lọ̀gá, ìwọ kọ́. Wọ́n fi ẹ̀tẹ́ lẹ̀, wọ́n palàpalàpà. Àwọn ló ń wọlé tẹ̀lé yìí. Ìlú kankan ni wọ́n wà, ni wọ́n gbà kọjá pẹ̀lú ọ̀kadà yìí.
ṣé wọ́n fẹ́ sọ fún mi pé kò sí security lójú ọ̀nà láti Kwara tí wọ́n délẹ̀ yìí? Àbí gbogbo ẹ̀ ojúgbó ni wọ́n gbà? Tí wọ́n bá sì dojúgbó, ṣáwọn èèyàn kankan ò kófìrí wọn láti lè àṣẹ alamí wọn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò? Iná ẹ̀nà fi sọ pé ẹ dáàbò bora yín, ẹ̀yin ọba. Àwọn èèyàn kan ti jáde nípínlẹ̀ Ṣakí, nílùú Ṣakí, ogun ògùn Ṣakírí, ogun yàtọ̀ sógun, má ṣe mistake. Ogun èyí tó ń sọ yẹn, ogun àwọn bàbá wa ìyá fọ́gbọ́n ló ń sọ yẹn. Bẹ́ẹ̀ ìgbà ogun àgbà bẹ́ẹ̀ abúlé ẹ̀yìn kẹ ẹja pàdé ní báyìí, ọya olórí ogun ẹ̀bálógún ẹ̀kẹrin ẹ̀kẹfà ọya ìṣó, ìgbà yẹn nìyẹn. Àwọn ogun ọ̀tó lógun, ogun tí wọ́n sọ fún èèyàn, a máa kó èèyàn torí pé it will caught you unaware. Ìgbà tó rò ló máa dé, bọ́bá dẹ̀ wá dé yìí àwòlọ́. Ṣakí ò jìnnà sí boundary, wọ́n fẹ́ kóra ní àti boundary another country. Gbogbo àwọn ọba tó wà lókè òkun ibi àbáyé bí wọ́n ti kẹ̀yìn síra wọn rèé, ọ̀pọ̀lọpọ̀ wọn. Bẹ́ẹ̀ nìkan bí sọ̀rọ̀ Fúlàní, àwọn ni wọ́n lọ sọ fún àwọn Fúlàní pé tó ọba kan ti ń sọ̀rọ̀ yìí o, àbọ̀mọ̀ ọdún kan àbí lágbájá kan ó ti ń sọ̀rọ̀ yìí wípé tó ó ti ń sọ̀rọ̀ Fúlàní o, ó ti ń ṣe gbá o. Kò jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n lè ṣiṣẹ́ iṣẹ́. Now wọ́n ti kọ lẹ́tà àwọn ń bọ̀ báyìí, bọ̀ tí wọ́n lè ṣe kọ lẹ́tà, wọ́n ti wà láàrin yín. Bẹ́ẹ̀ bá ní rárá gbígbọ́dẹ̀ ìlú kọ́ lọ́kọ́ báwọn náà kọ́, torí àwọn kan ti sọ pé rárá kò rí bẹ́ẹ̀, ọ̀dà àmúgbọ́ ọgbà tó wọ́n ti ń bẹ láàrin yín. tó rárá wọn ní dín pọpọ́ọ̀fù, ní dín ṣíṣì, ni wọ́n dín ẹ̀dẹ̀ òkú díẹ̀, wọ́n ta súyà, wọ́n ta fúrúùtù tẹ́ẹ̀rà gbìtìgbìtì láàrin yín nílùú Ṣakí, Ìsẹ́yìn, àtàwọn ìlú ńláńlá tó rọ̀ gbàgbà títí wọ̀lú Ọ̀yọ́. Kí lẹ ṣe fún wọn? Kí lẹ̀yin kábíyèsí ṣe? Àtẹ̀yìn alágbára tẹ̀yìn jáde tẹ̀yìn bí ẹ̀yìn náà lè lọ́lẹ̀ bá ẹ̀kọ́ ni gbogbo nǹkan tó lè sẹ́ni àdé ẹ̀wọ̀n pariwo ń gbà ẹ̀ lọ́hùn. Ṣé bóun ló ń ṣẹlẹ̀ yìí? Kábíyèsí ọ̀kẹ́rẹ́ ti ló Ṣakí. Ẹ súnmọ́ lóṣèlú, ẹ súnmọ́ Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ní ẹgbẹ́ ìjọba ilẹ̀ kan Bọ́lá. Aṣíwájú rẹ̀ ní kílẹ̀kùn tẹ́ fi wọlé Bọ́lá Ahmed Tinubu. Àfẹ́yí tó bá ṣe báyìí láàrin yín lókun. Ẹ fi ẹni tó lè gbà yín lẹ̀, ẹ fi sẹ́yìn odi. Àwọn Fúlàní jẹ́ kí èdè wọ́n fi èdè dì yín. Ẹ wá ń sọ pé kí wọ́n wá establish military base. Kí wọ́n fún kíni? Láìsí military base, ṣé Yorùbá ò lè protect ara wọn? Kò sí military base ní Borno, kò sí Kaduna, kò sí ní Katsina, kò sí ní Niger, kò sí Benue tí wọ́n pa ń bẹ́ẹ̀ ní ìpàdánù. Kò sí military base ní Kwara. Ṣé àìsí military base ní Oríire local government ní àbí òsè Ṣakí? Ṣé bí àwọn repentant, àwọn ẹtú wọn lẹ̀ yìí náà ni wọ́n padà jọyìn sójà, ni wọ́n padà jọyìn ọlọ́pàá, ni wọ́n padà jọyìn DSS tí wọ́n máa ti bọ̀ wá lọ tiwa. Wọ́n á kó àwọn tiwa lọ sọ́hùn, wọ́n bá tí wọ́n bá rí láàrin wa. Ẹnu ò ní kálẹ̀ lọ́hùn. Àwọn eléyìí máa bọ́bá wù mí, ọba wù sójà mi báyìí, tó bá wù ẹ báyìí bí ẹni tó lọ́wọ́ ọ̀dà. Torí mo ti ń gbénu wọn. Ọba wọ ọlọ́pàá mi báyìí. Abájọ tẹ́ fi gbé kéèsì Fúlàní àtàgbẹ̀ lọ sí police station, tágbẹ̀ ò ní jáde lẹ́yìn tẹ́ ti gbọ́ kù ní ẹ̀jẹ̀. Ìwàásù tèmi àti ibi tí máa dé lórí ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ni kẹ́ lọ múra, kẹ́ gbèjà ara yín.
báwọn bàbá yín ọba fẹ́ dá inú mo lè sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé àwọn ọ̀dọ́ wọn wọn ò tẹ̀ bí àwọn bàbá wọn dáadáa káwọn náà má dà wọn àwọn tó bẹ́ẹ̀ wọ́n lè fọwọ́ gbáyà mọ́ àwọn ọdún yẹn tí wọ́n ní ìsìnlẹ̀ dárúkọ ẹ̀ torí pé àwọn kábíyèsí wọn tí wọ́n bá gbọ́rú ọ̀rọ̀ yìí ìgbésẹ̀ tí wọ́n gbé kò dìgbà àwọn ọlọ́pàá ẹgbẹ́ ìgbẹ́ torí tí wọ́n bá kọ̀ tí wọ́n gbé àwọn ọ̀dọ́ wọn ò nígbà kábíyèsí ọ̀hún wọ̀ gà àwọn alágbára àbúyẹ pọ̀ gà wọ́n dàbí pé ó dìgbà tí gbogbo ẹ tó bá níbẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá kẹ́ tó mọ̀ lọ́nà gbogbo owó tẹ́ ní tí kẹ́ tètè rẹ̀ kó jọ ẹ sáré lọ lórí òyìnbó ẹ fẹ́ lọ ẹsẹ̀ yìí ò ní ẹ̀ níbi ìṣiṣẹ́. Ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi ṣe àpògámù àtúpàdé.